Mo kí gbogbo wa o, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, a kú ọdún, a kú ìyèdún. Ọdẹ ọdún bí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má bínú pé mo pẹ́ o. I've been very, very much upset nítorí nǹkan kan tí mo rí. Very, very upset. Very, very upset. I'm been very, very upset due to àwọn fọ́tò kan tí mo gbà níbi tí wọ́n ti ń ṣe níbi ọdún Ẹ̀yọ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ àbí tí wọ́n dẹ̀ ṣe kọjá ẹ̀rẹ̀. Mo ti fi bínú, mo ti fi bóra mi lójú. Mo kọ́ ọmọdé ilé o, mo kágbà ilé o, mo kọ́kùnrin ilé o, mo kóbìnrin ilé o. Mo kí ládéládé, mo kí lóyè lóyè o, ìgbà wáṣẹ́ lètò, ẹ káàbọ̀ sórí ètò. Ìbà ọlọ́jọ́ òní, ìbà Ọlọ́run, ìbà Olódùmarè, àgọ̀tán, ọba tẹ́nípẹ́lẹ́jẹ́ forí ságbéjì omi. Ìbà ọlọ́jọ́ òní, ìbà Ọlọ́run, ìbà ènìyàn. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà. Ìbà ọmọ kékeré, ìbà àgbàlagbà. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà onú, ìbà àṣẹ́ẹ̀dì, ìbà gbogbo irúnmọlẹ̀, ìbà gbogbo àwọn àgbààgbà, ìbà gbogbo àwọn òrìṣà. Ìbà akọ́dá, ìbà aṣẹ̀dá, ìbà àràbà ló tún fẹ̀. Ìbà àràbà awo òde Ọ̀yọ́, mẹ̀gbọ́n awo rẹ́mọ, kẹ̀dímọ́lẹ̀ awo làrẹ́, kíríndín awo tẹ̀ta ọba ká àlà òrìṣà awo òde ìjùbẹ̀. Oyin ṣẹ̀ṣẹ̀ awo òde kùkùdà òde ilé awo ṣẹ̀kúndá, ẹlẹ́ṣin awo ilé Ọ̀yán, èrìmì awo òde Ọ̀wọ̀, àgàbìrárá awo ilé Olódùmarè. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn. Oró ilé wa làwa ń ṣe o, oró ilé wa làwa ń ṣe o, oró ilé wa làwa ń ṣe o, oró ilé wa làwa ń ṣe o. Ẹ̀sìn kan ò pé òye, ẹ̀sìn kan ò pé káwa máa sọ̀rọ̀, oró ilé wa làwa ń ṣe o. Ọba tó bébé mi ò pé rí ọba, ọba tó bébé mi ò pé rí ọba. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín náà ni ọmọ Tádé ṣe. Ẹ jẹ́ kí n lọ bọ ojú òfin tí mo bó yìí. Mo ti bó tiẹ̀ bàjẹ́. Ìbínú ò dá o, ìbínú ò lérè. Jíwìn ilẹ̀kẹ̀. Ọba tó bébé mi ò pé rí ọba, ọba tó bébé mi ò pé rí ọba, ọba tó bébé mi ò pé rí ọba. Ilé Ifẹ̀ òdáyé, Ifẹ̀ òye lágbo níbi ojúmọ́ tí mọ́. Bẹ́ẹ̀ni o. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́, a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni. Kòǹga kò bẹ̀rẹ̀ ni wọ́n kí bàbá nífẹ̀ẹ́ òjò, bí bá dúró kí wọ́n nífẹ̀ẹ́, ẹbọ ni wọ́n fi wọ́n ṣe. Bẹ́ẹ̀ni. Ọba tó bébé mi ò pé rí ọba, ọba tó. Mo lọ sílé tààràtààrà. Ọba tó. Gbogbo èyí ti ṣẹlẹ̀ máa kàn kẹ́lẹ́rẹ́ búkú ni ọ.
me. Who is this? Oh my God. Sorry, Jerry. Ìbà Olódùmarè àgọ̀tán ọba tẹ́nígbẹ́lẹ́jẹ́ forí ságbéjì omi. Ìbà ọlọ́jọ́ òní, ìbà Ọlọ́run, ìbà ènìyàn. Mo kí gbogbo wa o. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà. Ìbà ọmọ kékeré, ìbà àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà onú, ìbà àṣẹ́ẹ̀dì. Ìbà gbogbo irúnmọlẹ̀, ìbà gbogbo àwọn àgbààgbà, ìbà gbogbo àwọn òrìṣà. Oró ilé wa làwa ń ṣe o, oró ilé wa làwa ń ṣe o. Ẹ̀sìn kan ò pé óyè, ẹ̀sìn kan ò pé káwa máa ṣòro. Oró ilé wa làwa ń ṣe o. 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 Ẹ̀sìn kan ò pé óyè, ẹ̀sìn kan ò pé káwa máa ṣòro. Oró ilé wa làwa ń ṣe o. Ìbà akọ́dá, ìbà aṣẹ̀dá, ìbà àràbà ló tún fẹ̀. Ìbà àràbà awòde Ọ̀yọ́, mẹ̀gbọ́n awo rẹ́mọ, kẹ̀dímọ́lẹ̀ awo làrẹ́, kíríndín awo tẹ̀ta ọba ká ìlàrìnsà awòde ìjùbẹ̀. Oyìṣẹ̀ṣẹ̀ awòde kùkùdà òde ilé awo ṣẹ̀kúndá, ẹlẹ́sìn awọdé ọ̀yán, èrìmì awòde ọ̀wọ̀, àgàbìrárá awolé Olódùmarè. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn. Oró ilé wa làwa ń ṣe o. 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 Ẹ̀sìn kan ò pé óyè, ẹ̀sìn kan ò pé káwa máa sọ̀rọ̀. Oró ilé wa làwa ń ṣe o. Ọba tó bébé mi ò pé rí ọba. 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 Ọba tó bí aró. Ọba rẹ̀ bí oṣù. Ọba jìwọ̀jìwọ̀ ìlẹ̀kẹ̀. Ọba tó bébé mi ò pé rí ọba. Ọba tó bébé mi ò pé rí ọba. Ọba tó bébé mi ò pé rí ọba. Ilé Ifẹ̀ òdáyé, Ifẹ̀ òye lágbo níbi ojúmọ́ tí mọ́. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́, a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni. Kòǹga kò bẹ̀rẹ̀ ni wọ́n kí bàbá nífẹ̀ẹ́ Òǹtólú. Ẹni bá dúró kí wọ́n nífẹ̀ẹ́, ẹbọ ni wọ́n fi wọ́n ṣe. Ọba tó bébé mi ò pé rí ọba. 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 Mo kí gbogbo wa pé ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Ètò mi, ètò wa, ètò yín, ètò nígbà wáṣẹ̀ lètò. Ẹ máa wọlé bọ̀. Ìgbà ìwáṣẹ̀ o, ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o, ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o, ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o, ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o, ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa.
ọmọ tádé ṣe ẹfún ṣayọ̀ ọmọ bátúlá ló ń pè yín o ẹ wá jẹ ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn Elédùmarè ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba ò wá ṣẹ̀dáyé o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn. Irúnmọlẹ̀ Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lọ́mọdé àti lágbà gbogbo yín ni mo kí pátápátá láì dá ẹnì kankan sí. Mo ní ẹ káàbọ̀ sí orí ètò nígbà ìwáṣẹ̀ ibi tí ètò ń gbé wa lọ ní àṣálẹ́ yìí Ọ̀yọ́ mọ Láàfin òjò pàṣẹkẹrẹ mádẹ ọmọ Àtìbà ògbàgbàdo ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé táládé lè rí jẹ́ńbẹ̀ ni o. Òun ló ṣe máa lọ gbé wàhálà sẹ́kùlé ẹlẹ́kùlé. Kò dẹ̀ wá dáa kó jẹ́ pé ẹnìkan máa wà tó máa jẹ́ pé òun ló fẹ́ fi orí ṣe kí ni kó gbogbo nǹkan tí à ń pè ní àgbàdo ọ̀ràn yìí. Èmi àti yín àníjà àgbàdo ọ̀ràn wọn ní gbígbàdo ọ̀ràn sí ẹ̀ǹkùlé wa o. Láṣẹ Èdùmàrè àní bá wọn jẹ nínú ẹ̀. Ẹ bá mi pín bóyá nẹ́tíwọ̀kì mi tún ti ń ṣe kọ̀m̀sá àṣùṣùà. Ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín lọ́mọdé mo kí yín lágbà. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Irọ́ ó kú kẹ̀. Ta ló gbégbèkúgbé ìjáde? $15 minutes ago. Ọlọ́run ọba o. Ọlọ́run ọba o. Ọlọ́run ọba o. Ẹ bá mi sọ pé rọ́ ni o. At the age of 43, hey! Mi ò pé rí ẹ níbi o, mi ò pé rí ẹ láburú o. Tó bá yẹ pé tòótọ́ ni Ọlọ́run kó tẹ̀ sínú afẹ́fẹ́ rere ohun tí mo rí rèé o. Àrùn Adémọ́lá wọ́n ló ti lọ join àwọn ancestors ẹ o. Bí mo ṣe rí nìyẹn o, èmi kọ́ ni mo gbé jáde o. Mi ò pé rí ẹ fúnkú, mi ò pé rí ẹ fárùn o. Ohun tí mo rí ni mo gbé jáde o. Báwo ló ṣe ṣẹlẹ̀, báwo ló ṣe ṣe ń bo ló ti kó ṣe ẹ rí kí àwọn èèyàn wa àwọn ọmọ wa kí nǹkan máa ṣe wọ́n kọ́ máa sọ kọ́ máa pa má bẹ́ kọ́ máa pa má bẹ́ òun nìyẹn o. Gbogbo wa la mọ ọmọbìnrin yìí o, gbogbo wa la mọ̀ o. So endowed, so beautiful. Nǹkan tí mo rí gbà nísìnyí nìyẹn o. Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o. Nǹkan tí mo rí gbà nísìnyí nìyẹn, nǹkan tí mo rí nísìnyí nìyẹn o. Oorun tí mò ń sùn látàárọ̀ yìí nǹkan máa ní o. Mo ṣáà sọ pé oorun tí mò ń sùn yìí ò normal, àfi bí ẹni tó lóyún. Ẹlẹ́dàá o, ẹlẹ́dàá o, ẹlẹ́dàá ọ̀run wọn ayé o.
ọmọ 43 years of age ló tóbi tó bẹ́ẹ̀ yẹn tá bá ń sọ pé kẹ́ máa control kíní kẹ́ máa control ara yín. Are you sure this lady is just 43? ọmọ lélẹ́yìí jẹ́ sí mi, ọmọ mi ló jẹ́. Ọlọ́run ọba o, ọmọ lélẹ́yìí jẹ́ sí mi o. Ilẹ̀ Yorùbá kẹ̀dẹ̀ ní àgbàlagbà ò sí níbi ìwọ̀nba tí mo lè ṣe mo ti ṣe o. Èmi kọ́ ni mi ìpérí ẹ̀ fún kú, mi ìpérí ẹ̀ fárùn. Ohun tí mo rí gbà ni mò ń gbé jáde o. Wọ́n ní Adémọ́lá. Alwell Ademola dies at 43. At 43, wọ́n ní she pass on. Wọ́n ní ni o, allegedly ni o, èmi kọ́ ni mo gbé jáde o. Màá tún confirm ẹ̀ dáadáa. Màá tún confirm ẹ̀ dáadáa o. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ó wà ńbẹ̀, ó wà lórí Google. Ogun máa jà o. At the age of 43 o. Tá bá sọ fún yín pé kẹ́ ẹ máa ṣọ́ra pé igi máa wó. Ó nájà wérewére, ó nájà wàràwàrà. Ó nájà wérewére, ó nájà ọmọ just 43. Tẹ́ bá dẹ̀ rí irú òun yìí sì tí bá ara àwọn tí máa ń kúnlẹ̀ fún tí bá dé Nàìjíríà nìyẹn. Tí bá ti rí wọn báyìí àwọn àbúrò mi máa ń sọ̀gọ̀ mi síwájú ni. Wọ́n ní kí ló dé sister àwọn. Look at. It's all over social. Mo ti sùn ní látàárọ̀. Because I've been so upset pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní òde kí náà ti ń pè. Oh, so beautiful thing. What a beautiful soul. Just 43 years. Ọlọ́run ọba o. Mi ò fi kú yọ ẹ, mi ò fi yọ àwọn òbí ẹ o. Ìkíní ó wọnú egungun ara mi o. I've been so upset pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní òde kí náà ti ń pè. Òde Ẹ̀yọ̀. I've been so upset. Mo kàn ń sùn látàárọ̀ ní tínú bá dẹ̀ ti bí mi kọjá ojú ẹ̀bẹ̀ yẹn. The best thing ni pé kí n ṣá máa sùn. Mo ṣá ń sùn ní látàárọ̀ mo ṣá ń sùn because bínú ṣe bí mi yẹn tí bá ní kí n jáde síta kí n wá sọ̀rọ̀. Olúwa sọ̀rọ̀ tó máa súnmọ́ Ọlọ́run kí n má sọ nǹkan mi. Ọlọ́run ọba o. Mi ò mọ̀, èmi kàn ti sùn látàárọ̀ ni o. Ọlọ́run ọba kó bá wa tẹ́ sínú afẹ́fẹ́ rere o, kó bá wa pàṣìṣe rẹ̀ o, kó bá wa rọ́ àwọn òbí ẹ̀ lójú o. My God. She's so beautiful. She was so beautiful, oh my God. Òun rèé o. Please take care of yourself. Whatever it is, tí bá ṣe tán ni mo ṣe máa lọ wo the full details. Ara mi dẹ̀ ṣe gírì. Ọlọ́run ọba o. It is well. Rest her soul. Mama Seke ẹ bá ti pè mí látàárọ̀ ńgbà tẹ́ ti rí. Mo ṣe rí nsìn gbogbo nǹkan tí mo ti fẹ́ ṣe gan ó ti mind mi ti wà destabilize báyìí. My mind is just it's a big shock. Mo ṣe gbá sórí kíní pé kí n share ètò tí mò ń ṣe sórí bí báyìí. My mind is just nǹkan tí mo tó face ọ̀tá mi nìyẹn. Tó
Ọlọ́run ọba Elédùmarè á bá wa kí ni mo fẹ́ sọ I don't know. Á bá wa pa ṣiṣẹ́ rẹ̀ o. Ó ti rìnrìn àjò, ó ti parí ìrìn àjò ni. Ó bá 2025 lọ. Ìyẹn la wá máa ní pé kóníkálùkù má máa ṣọ́ra, ká má máa ṣọ́ra nínú ìwà tá à ń hù. Ẹ bọ́ lọ́hùn yín pàdé torí Jésù tí ẹ ti dé nìyẹn o. Jésù bọ̀ wá làwọ̀ sọmọ. Jésù tí ẹ ti dé nìyẹn. Ṣé nǹkan tí mo ń sọ ó ti yé wá ń sìn? Jésù tí ẹ ti dé nìyẹn. Kí ló pa? Ikú ni. Ikú yẹn wá sọ pé nǹkan kan ni ó pa. You saw it about an hour ago. It is well, Mom. It is well, Yami. Alaja Matondo. God bless you, ma. I've been very, very upset. Pẹ̀lú nǹkan tí mo rí ní orí inú bọ́ọ̀sì mi. Pẹ̀lú ọ̀rọ̀ Tinubu yìí náà ni. Wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé. Àmì àṣẹ ìyá mi abiyamọ tòótọ́. Ṣé kó wo nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde? A máa gbé tò yẹn wá lọ́tọ̀. Ẹ rí pé mo lọ múra tán ni. Ṣé rí? Nígbà tí mo wọṣọ tán, mo tún ṣe kí ni? Mo tún daṣọ bo ọrùn. Kí pé bóyá òtútù mú mi. Nǹkan tí mo rí ni nǹkan èèwọ̀. Nǹkan èèwọ̀ tí ò ṣẹlẹ̀ rí nílùú Nàìjíríà látọjọ́ tí aláyé ti dáyé. Òun ló ṣẹlẹ̀ sínú ìdílé. Àní tí ìdílé Tinubu ó ti parun sẹ́. Àní Tinubu àtòun àti gbogbo ìdílé ìpọ́njú náà gbé dání wá sí Nàìjíríà. Ìpọ́njú náà gbé wá sínú Aso Rock. Ìpọ́njú náà gbé dání, wọn gbé nǹkan rẹ̀ kankan dání. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ṣe fọlọfọlọ tí wọ́n bá kí wọn pẹ̀lú kíní, gbogbo wọn láṣẹ Èdùmàrè tán fún ilẹ̀ ní èèwọ̀ jẹ, gbogbo wọn pátápátá tìran wọn nílẹ̀ máa kọ̀. Gbogbo wọn pátápátá nílẹ̀ máa kọ̀. Àṣẹ ni. Ẹ má pè mí, I'm on live program. Ẹ má pè mí. Ẹ má pè mí. Tọmọ yìí tó tiẹ̀ tún ṣẹlẹ̀ yìí sì kàn jẹ́ kí gbogbo ẹ̀ ti ẹ̀dá. Ẹ jọ̀ọ́ advice mi, ṣé kí n ṣètò yìí lọ àbí kí n pàdé? Advice mi, ṣé kí n máa ṣètò yìí lọ àbí kí n pàdé? Because mo ti ń dúró de ètò yìí, mo ti ń dúró de ètò yìí ti tójọ́ mẹ́ta láti ṣe. Látọ̀ǹdì nígbà tó ti gbé pósítà ìjáde pọ́n fẹ́ ṣe. Ìyẹn nípa ti oyè tí wọ́n fún Ṣèyí Tinubu. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo olóyè lóyè. Mo ṣe bá ọ. Mo náà fi èsì fún gbogbo ládéládé, àrò olóyè fún gbogbo olóyè, gbogbo ẹ̀yin tí house, mo wólẹ̀ mo pàkún mọ́. Gbogbo tí Ọlọ́bàtálá mo ní èèpà òrìṣà èèpà. Gbogbo àwa olómi tútù mo ní mo kí wa ní tomitomi, omi lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́. Mo kí wa, mo ní oore yèyé o. Àwa oníkórì, mo ní kórì kó tó o. Mo kí gbogbo wa pátápátá ẹ̀kálẹ́ ẹ̀kú dédé wòyí. Ìgbà ìwáṣẹ̀ lètò, orúkọ tèmi ni Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀. Ọbátúlà láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fínmúlẹ̀, ọmọ Erinwo Ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ oníyan kókò tó mẹ́gbẹ̀ẹ́jọ akọ̀ṣù lọ. Má ṣe ayé ló ń gbé. Dánwò kó wo ibi tó ti máa bá rẹ̀. My honorable PA, you are welcome. Gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá, gbogbo yín ni mo kí. Mo lè káàbọ̀ sórí ètò Ọlọ́run ọba Elédùmarè. Elédùmarè ò ní jẹ́ ká ṣìṣe, àní tẹjúlẹ̀ mọ́lẹ̀. A sì ní gọ̀kú. Tó bá ń tìyàn gbọ̀ngbọ̀n, ìwọ náà má tira ẹ̀.
wọ́n ní ẹnìkan ló tì í àwọn kan ni wọ́n advice ẹ̀ ìgbọ́ fúnra rẹ̀ ó stupid ni nígbà tó bá ti lè sọ pé kó lọ kó sẹ́nu trailer kó dẹ̀ lọ kó síbẹ̀ tó bá ti lè kó sẹ́nu trailer mami owó ni mò ń kó ọlá ni mò ń kó ayọ̀ ni mò ń kó ìbínú ìtùnú ìlọsíwájú ààbò ìṣẹ́gun ni mò ń kó mo fi aṣọ àwọn àgbà mo fi aṣọ àwọn àgbà mo fi kó ṣé ẹ rí pé tòtè ní ṣé ẹ rí pé lé ni mo lọ tààràtààrà ètò tó kí ni ṣe rí pé mo daṣọ bo mo tún fi kì í ṣe pé nímúra ti mùsùlùmí ni mo mú ìmúra inú ilé ni mo mú bẹ́ẹ̀ ni wọ́n bá ń ṣe ẹ̀sìn ọ̀sẹ̀ kan náà máa ń lo kínní àti pé nítorí nǹkan tí mo rí tó bí mi nínú nípa ti nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Èkó tí kò ṣẹlẹ̀ rí nílẹ̀ kóòtù òjíire ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nígbà Tinubu yìí a máa wá sọ ní kúnnákúnná ẹ jẹ́ kí n gbé fọ́tò ẹ̀ jáde gbogbo nǹkan kan lèèyàn fi ń ṣayọ̀ gbogbo nǹkan kan lèèyàn fi ń ṣoyè ẹ wo Tinubu ẹ wo Ṣèyí Tinubu àtìyàwó ẹ̀ kí lẹ rí lọ́wọ́ ẹ̀ ọ̀pá àbàtà pa òrìṣà ó ṣẹlẹ̀ rí wọ́n gbé ọ̀pá àbàtà wọ́n gbé lé ọmọbìnrin yẹn lọ́wọ́ òkúkú mọ nǹkan kan tiẹ̀ Ọba of Lagos I'm coming for you Akíolú I'm coming for you tó bá yẹ pé ọmọbìnrin ilẹ̀ fẹ́ fi dájọ́ nítorí ìbò tó ń bọ̀ lọ́nà yìí Ọlọ́run ò ní gbà fún yín torí ẹ rí i pé ọmọ yẹn gọ̀ kò mọ nǹkan kan gbogbo ibi kọtẹ ní kò ṣe ló ń ṣe ní ìmọ̀mọ́ olúbi tó jẹ́ o tí nǹkan ò bá kan kókó mi ò kì í wá lọ láti mọ̀ jí o ẹni tó bá kọjá àyè rẹ̀ lọ́dọ̀ mi ni mo máa ń lọ wá kàn orúkọ tèmi ni Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ Bátúlà Darlington èkè ọlọ́mọ plenty láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fìnmúlẹ̀ Ifọ̀ local government Ogun State nítorí pé léyìí Ọ̀yọ́ là ń lọ ni mo ṣe dárúkọ ẹ̀ dáadáa torí Aláàfin lè máa mọ̀ mí dáadáa mo dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ó ti tójọ́ bíi méje tó ti tójọ́ bíi mẹ́ta mo sì ti sọ kó lè mọ ọdún ilé ibi tí mo ti jáde wá pé mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe ọmọ inú ọgbà ni mí ọmọ aládé ni mí bẹ́ẹ̀ ni wọ́n ní ládé Aláàfin ò ládé adé aládìkún nọ́gbà fún Aláàfin ládé Aláàfin ò ládé adé aládìkún nọ́gbà fún Aláàfin òun ló ṣe ń pa ẹ́ bí ọtí òun ló ṣe ń ṣe kí ni ló ṣe ń pa ẹ́ bí ọtí. Ààfin ọba AKEEM Abímbọ́lá OWOADE ibẹ̀ la lọ lórí ayẹyẹ ṣọdún kejì ló ṣe ní àbọ̀dún kan pàápàá ló ṣẹ̀ fẹ́ ṣe ló gbé àpèrè tí wọ́n gbé sí ní tó dẹ̀ fi wọ́n joyè ní on the 21st before ká tó ṣe kérésì on the 21st of 12 ọdún Elédùmarè ọdún baba ńlá wa 2025 kẹba lè rí pé nǹkan tí mo ti kọ sílẹ̀ ní lórí ìwé tó fi polongo jáde kẹba lè rí pé nǹkan tí mo ti kọ sílẹ̀ ni mo gbé wá ìwé tó tẹ̀ jáde tó fi polongo wọ́n fẹ́ fi àwọn èèyàn méjì joyè ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wádìí òun gan fúnra rẹ̀ ta ni AKEEM Abímbọ́lá OWOADE àbí ní 17th July 1975 tó jẹ́ ọmọ 50 years àbúrò ló sì jẹ́ sí mi mi ò jà fọjọ́ orí o ẹ má rò bẹ́ẹ̀ o
torí tí n bá ń sọ̀rọ̀ kẹ́ lè mọ̀ wípé ẹnu mi gbà mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ ni gbó tí ẹ jọba at least àbúrò 4 ló wà lẹ́yìn mi níbi tó fọ́ọ̀lù sí ti kẹta. A bí sínú ilé ọba OWOADE Ògúnlóyè Agure compound, Ọ̀yọ́ town, Ọ̀yọ́ state, to Rasaki Ibiyosi OWOADE. OWOADE is a paternal great grandson of Aláàfin Láwàní Agogoja through his paternal grandfather Adéròunmú Ìyàndá OWOADE, who was a brother to Aláàfin Ládìgbòlù Àdùpẹ́. So ọmọ inú ilé ni, ọmọ ọgbà ni, ọmọ aládé ni, bó tiẹ̀ pé ládé láti ran ẹ̀yìn lọ́hùn wá, wọn ò ládé, adé aládìkún ni wọ́n gbà fún Aláàfin, ìyẹn Aláàfin àkọ́kọ́. He's a member of Agunlóyè Royal House as a great grandson of Aláàfin Agunlóyè, and is a direct descendant of Aláàfin Àtìbà Òjó Pàṣẹkẹrẹmàdé. Ọ̀yájú àtònímàdàrú ni nísìnyí ìbà bàbá ńlá mi Ọlọ́fin Ògún fún mi níre, ìbà ládé ilẹ̀ Ìṣẹ̀rí Ọlọ́fin mo ṣe bá mi ìyájú sápèrè o. Mo gbé ọ̀gbẹ́ni AKEEM, mo gbé kúrò lórí àpèrè àwọn baba ńlá, mo gbádé orí yẹn, bẹ́ẹ̀ ni mo gbé sílẹ̀, mo gbà pa àṣẹ, bẹ́ẹ̀ ni mo tó bẹ́ẹ̀, mo gbọ́ pa àṣẹ yẹn, mo tún gbàrúkẹrẹ, bẹ́ẹ̀ ni mo gbé sí orí àpèrè. Gbogbo tán fún yín àti yùn tán fún yín bàbá, gbogbo ẹ̀ bàbá, gbogbo ohun tó wà lára yín tá a fi ń pè yín lọ́ba, tá a fi ń pè yín ní aláyélúwà, jẹgbẹjẹgbẹ ilẹ̀kẹ̀, mo gba gbogbo ẹ̀ pátápátá, mo gbé sórí àléfà àwọn baba ńlá wa tá à ń pè ní àpèrè. Tọwọ́tọwọ́ ní o, kọ́wọ́ kò jẹ́ fún mi o. Kọ́wọ́ kò jẹ́ fún mi, òdèrè ni mò ń lọ, kí má fẹnu kọ, kí má fẹsẹ̀ kọ. Àṣẹ. Tọwọ́tọwọ́ ni mo fi gba gbogbo àwọn ohun tí a fi ṣẹ̀ṣọ́ fún yín, àti tó jẹ́ pé ọ̀ríjínà àti tí ọ̀ríjínà, gbogbo ẹ̀ ni mo gbà. Mo wá ṣe kí ni, mo wá gbé face cap sí ẹ lórí, torí máa lo ẹ fún ẹ̀sìn. Ọ̀yájú ni ẹ́, onímàdàrú èèyàn ni ẹ́, àfibíṣólóore ni ẹ́, ó ń ṣe alátúntò èèyàn rárá. Ó dáa, màmá lo ẹ fún wọn, mo ti gbọ́. Ṣùgbọ́n gbogbo ohun tí mo gbà lára yín bàbá ní ìdí ìdápadà, ṣùgbọ́n màmá lo ẹ́ torí pé kí ni, ẹ ṣe alátúntò màdàrú ni yín. Ó dẹ̀ dá mi lójú pé pẹ̀lú gbogbo nǹkan tá a kà ní background, as your background, nǹkan tó bá wọn oníkálùkù lólúkálùkù ń kọ sórí Google, èmi náà lè lọ kọ tèmi síbẹ̀. Kí ní airport, èmi ni mo kọ, bàbá mi ló ní
ló ní kinní kan ló ní afẹ́fẹ́ tá fi mí símú lágbàáyé. Wọ́n ní kí n ro ti ìdọ̀bálẹ̀ inú ilé. Ògbódò ọ̀rà wọ́n ní kí n ro mọ́ yín lára kí n lo ẹ́. Mo lo ẹ́ fún yín. Ṣùgbọ́n èèyàn jàtijàti ni yín bàbá. Ẹ ní ẹ̀rí ọkàn bó ti hùn kó kéré mọ́. Ẹ mọ bí tẹ́ ti ń bọ̀. Ìwà dìndìnrìn ó wà lára yín bàbá. Ẹ má bá mi ká lọ gbogbo ọmọ kóòtù òjìrè. Ẹ jẹ́ ká jọ lọ sí ààfin Ọlọ́yọ̀ọ́. Ṣé wọ́n ṣépè ẹrú fún gbogbo ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ ọba láti máa hùwà ẹrú ni? Nítorí kíni? Nítorí àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́. Àti nítorí owó. Kán lè sọ pé èmi náà mọ̀. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjìrè. À ń sin bàbá lọ́wọ́lọ́wọ́. Ìyàwó wọn, àǹtí mi, àǹtí Rẹ̀mí lẹ́kún, àwọn náà gbágbada. Àwọn náà yẹn náà. Olúrẹ̀mí, ikú ṣe bí àlá. Ọmọ Odùgbẹ̀sà, Tinubu. Àwọn náà gbágbada sórí. Bí ti Fáráò. A mọ̀ pé àwọn ò jọ ẹ̀kọ̀kan. Torí pé gbogbo òmúra wọn náà ti mú wá láti ilé. À ń sì yẹn náà. Àti ìsọ̀tán ọmọ ilẹ̀ tún gbé sórí àlééfà yìí. Ẹlẹ́fun lóyè. Oyè ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ kóòtù òjìrè. Ṣèyí Abíọ́dún Tinubu. Ṣèyí tí ò tí ì jẹ oyè tó ń kó gbogbo àwọn oníjàǹdùkú ènìyàn rìn kiri. Tó máa sátẹ̀lé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọmọ Yorùbá ẹ ronú. Àwọn nǹkan tí mo ti kọ sílẹ̀ láì mọ̀ pé mo tún máa rí ìmí lénìí. Àwọn yẹn ni mò ń kà yìí o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ẹ má bínú o, ayé ọ̀pọ̀ nínú yín ti dànù torí gbogbo yín lẹ ranjú sílẹ̀ gòdògbà nígbà tí pósítà jáde. Tán ni wọ́n fẹ́ fi jẹ kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Ṣèyí tán fẹ́ fi jẹ oyè ọ̀kan lọ́mọ, òun nìkan lọ́mọ. Gbogbo ẹ̀yin tó kù wọ́n lè máa ṣẹrúkú fún ni nínú ìlú yín ló dẹ̀ ti wá jẹ wọ́n ti gbóyè fún pẹ̀lú ọba yín aláìnírònú olè ọlọ́kànjúwà aláìláyọ̀ ọkàn. Aláàfin OWOADE. Bàbá tó bá rí yín tó bá rí ejò kéèyàn máa fọwọ́ pa ejò lórí ṣùgbọ́n ẹ̀yin kó dá omi gbóná sí yín lórí látòkè wálẹ̀ because you are a very cunning person. Lójú ẹ̀mí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lára àta náà ti gbé wá náà wá gbé oyè ọ̀kan lọ́mọ fún nínú ìlú yín. Ó dá mi lójú wípé ohun tó fi lọ yín ohun tẹ́ jẹ́ gangan ni torí ààrẹ nìkan kan tó sọ pé kò lè rí bẹ́ẹ̀ wàá tíráyì wàá gbégbèkúgbè wá sí ìṣẹ̀lẹ̀ ọlọ́fin múlẹ̀. Níbi tá a pọ̀ tó gan oyè tí tó wá pín nínú ilé.
ẹ máa jójó ẹ̀sìn yín lọ o. Ẹ máa jó lọ síwájú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ìyà tó máa jẹ yín lọ́la. OWOADE ti bá yín sè, ó ti fata epo iyọ̀ sí. Kì í ṣòye ló jẹ tí ò bá ṣe pé politics náà kìbọ̀. Ó ń wá bí ọmọ ẹgbẹ́ APC bó ṣe máa wá ra gabo PDP. Orí ń ta gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Orí ń ta yín, ẹ̀ ń tàka sókè, ẹ tún súfèé. Ọ̀rọ̀ rẹ̀ o, ọkọ sista mi, ọ̀rẹ́ mi, èèyàn mi, ẹni ọ̀wọ̀ mi, ìyàwó Alhaji Almoruf. You can't know how much I love you. For the mere fact that you recognize me, even before I noticed that we were in the same hall together, and you hear me see, you pọ́n mi lé, hear me see, àti pọ́n mi lé, ọ̀rẹ́ ni wọ́n. Alhaja Àjọkẹ́. Since that very moment that you came to me, you embraced me, I've taken you to be a darling sister. Àtúnjọ wà lójú agbo. You hear me see? Èmi náà gbá return àjọṣe fàájì lójú agbo ní Maryland. That was 2 years ago. It was a lovely moment. Àtúnjọ wà nínú ibi tá ti jọ jẹun ni. If not that pé mo rí pé ẹjọ́ jókòó papọ̀, mo wá sọ pé mo ti mojú yìí, mo wá ṣẹ̀ wá lọ bèrè pé ẹni tí wọ́n pè ní Almoruf kan ní àwọn níbẹ̀. Tọmọdé méjì tó bá ń gégi nínú igbó, ẹni tó ṣíwájú ẹ̀ mọ̀ mi ayé ló máa mọ ibi tó máa já sí. Alhaji Almoruf, see your life for outside social markets. Ó dùn mí. Alhaja Àjọkẹ́. Ó dùn mí. Mi ò ní kẹ́ má blog mi o, mi dẹ̀ ní kẹ́ má bú mi o. But ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ sí, tí mo bá dẹ̀ ti mọ̀ lẹ́ẹ̀kan ṣo, ẹni tó bá ti pọ́n mi lé lẹ́ẹ̀kan ṣo ti réyàn kan lé o. Tọmọdé méjì bá ń gégi, àgbàlagbà ló máa mọ ibi tí ó máa wó sí. Alhaji Almoruf. Ta ló yẹ kí Aláàfin ó gbé oyè ọ̀kan lọ́mọ fún? Bí àti ẹ̀ lè gbé Yorùbá land, Ọ̀yọ́ land la máa gbé, torí kò sí ìlú tó ń jẹ́ Yorùbá land ní Nàìjíríà. Ẹ kẹ́kọ̀ọ́ kúrò, ẹ kólà kúrò lára ẹ̀kọ́ òkọlà, ewé ló kọlà sára ẹ̀kọ́. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation, kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá land ní Nàìjíríà. Tẹ́ bá jẹ́ ọmọ kóòtù òjíire, tẹ́ mọ èdè tẹ́ sọ, tẹ́ mọ túmọ̀, ní máa sọ pé Yorùbá nation for now. Níbo lẹ fẹ́ gbé Yorùbá sí nínú Nàìjíríà? Níbo lẹ fẹ́ gbé nation yín sí? Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń waste owó yín dànù. A ti mọ̀ wípé oyè Yorùbá inú ìlú ẹ ló máa fi kin lẹ́yìn. Alhaji Almoruf, inú kan mi. You see that I'm mentioning you. Mo mọ̀ pé wọ́n ti súré pé yín náà ti wá síbẹ̀. Níwọ̀n bá tí mo ti dárúkọ yín láàrin 1 minute nsìn. Ẹ bá mi crop ẹ̀. Tó bá yẹ pé mo fẹ́ fi ṣe nǹkan burúkú ni ọ̀rọ̀ tí mo sọ, ṣùgbọ́n tó bá yẹ pé fún pé I care and I feel for you. Kò sí èbú tẹ́ lè bú mi. Kò sí nǹkan tẹ́ lè sọ sí mi. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fi pòwe tó, kò lè mú fún mi láti ba ìdé bẹ̀yẹn. Ta ni ó yẹ kó jẹ oyè yẹn, oyè ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ land? If not you,
upon all your support and different programs, live streaming, to back all the rubbish this man started with immediately tó ti gba ọ̀pá àṣẹ. Ó ti wá jẹ́ Aláàfin OWOADE ti jẹ́ kẹ́ mọ̀ wípé you mean nothing to him. You are not relevant than just one of those bloggers using his name to do cash out. Lórí Facebook for monetization. Èmi á bá yín sòótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Nígbà Aláàfin àná, Bàbá Lámídì, pẹ̀lú Bádírà ò ṣe Bádírà, àti Wàsíù Àyìndé, bẹ́ ṣe gbé sórí náà ni. Tẹ́ sọ pé ẹ̀ ń jà fún ilé, ẹ̀ ń jà fún orí adé, ẹ̀ ń jà fún inú ilé yín, ẹ̀ ń jà fún inú ilé yín. You see where it has landed you. See where it has landed you. That you don't mean anything. You are not relevant. Gbogbo àwọn program that you've been doing all this while. I called your attention, my sister. Ó dá pé kéèyàn máa tẹ̀lé ọkọ ẹ̀ tọ́kọ ẹ̀ bá ń ṣe nǹkan. It is very good. Kéèyàn máa support ọkọ ẹ̀. Ṣùgbọ́n nígbà míì èèyàn máa ń ṣe ọkọ ẹ̀ ní èékánná. Èèyàn dẹ̀ máa ń ṣe ìyàwó ẹ̀ ní èékánná pé wá ń bí padà ń bẹ̀ yẹn. Jẹ́ ká tiẹ̀ gbọ́ nǹkan tẹ́ni yìí sọ. Ẹni yìí bí ò tiẹ̀ ju ìṣẹ́jú kan lọ. Ó lè mọ nǹkan táwọn ò mọ̀ yìí. Ó lè mọ̀ jù wá lọ. Nǹkan tí mo mọ̀ jù yín lọ nìyí. Torí pé kí ni? Afọbajẹ àti ọba wọn kì í rẹ́ dalẹ̀. Bẹ́ẹ̀ ni, kówé jẹ́ tẹ̀yìn àgbàlagbà. Afọbajẹ àti ọba wọn kì í rẹ́ dalẹ̀. Upon all that you've been doing for Ọ̀yọ́, pàápàá jùlọ nínú orí àpèrè Aláàfin yẹn, you told so many stories to rate Ọ̀yọ́ higher than gbogbo àgbáyé. What has OWOADE given you? Did he mention your name? Did he ever mention your name? Or his media team ever? How come agbo na ní kí ló ń ṣe eléyìí náà ṣá ń wá yàn kúnra. I know he's like. I know he's kind of person. Nígbà tó ti kọ́kọ́ lu bàbá ọba Ọ̀yọ́ pa. Bàbá ọba Ọ̀yọ́ tún jí. Lórí ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀. Tó mú bàbá oníbàbá tó kì í bẹ́ndẹ́. Ọ̀rọ̀ yẹn wà ní kóòtù sí wọ́n ń gbé lọ sílé ẹjọ́. Be ready to blog people. Be ready again to defend him. Alhaji Almoruf. Èèyàn máa ń bojú wẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ẹ̀pọ̀n tó ẹ̀pọ̀n o. Awọ ẹ̀yìn jura wọn lọ. When it comes to pé ká ronú jinlẹ̀, ká bá lọ́ba ṣe, ká bá lóyè ṣe, Ọlọ́run forí ọ̀fẹ́ yẹn ó fi jíǹkí mi. I try so much to open your mind, to make you see reason. All I receive from you and my sister Àjọkẹ́ on Facebook. Mo tiẹ̀ tún ṣe àwọn nǹkan míì tí màá tún tag Alhaja Àjọkẹ́. You don't know how much I love you. All I receive when you are writing things or when you know your captain lórí nǹkan tí mo ti sọ. Kémi bára mi dànù sọ́hun. Mo ti bára mi síbi tí ó yẹ kí n wà. And I'm very, very happy. All I received on your Facebook posts, they are all nothing but indirect insult and names calling. Ọmọọba kì í jagun bí ẹrú. You know bí mo ṣe wà yìí. Tí mo bá sọ ọ̀rọ̀ tó bá fi pa òwe, màá ní èmi ni ọ̀rọ̀ tó òwe tó pa yẹ èmi ló bá wí.
àfi tó bá pẹ́ lòmíì náà tó ti wá sọ ọ̀rọ̀ tó wá jẹ́ pé wọ́n jọ jọra wọn. Secretary mi mọ̀ mi dáadáa, PA mi mọ̀ mi, PRO mi mọ̀ mi, wọ́n mọ̀ mi dáadáa. Tàbá jọ ń rọ́ọ̀bù mind lẹ́yìn ilẹ̀kùn. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí. My brother Almorov. Every single story you cooked up just to rate Aláàfin, this particular Baba, higher than Ọlọ́run Ọba Elédùmarè gangan. Tó dáa. He did not recognize you. All the groups that you were in America and be, ẹ ṣe ń gbàwájú tẹ́ ń gbẹ̀yìn. You try and you deserve to be given a kind of a title. Bẹ́ẹ̀ni. But ẹni tí ó bá máa ṣe oore fún ẹni tó bá mọ̀ pẹ̀lú oríṣiríṣi èébú, people are abusing you, calling you names, you yourself you be abusing them, calling them names, fún tọ́sókè, máa ṣe lé. How can you rate Aláàfin Ọ̀yọ́ higher than Onírìṣà? All in the name of you want to claim seniority. You've caused so many enemies for yourself. And it doesn't really worth it. He sees it. He knows you very well, eh? They presented you to him as a blogger. àwọn Yorùbá kéde ni wọ́n dẹ̀ mọ̀ bó ṣe ń ṣẹ́gi mọ́yàn lẹ́sẹ̀, wọ́n mọ̀ bó ṣe ń yí ọ̀rọ̀, kò sí bí nǹkan tó dáa tó bá lè ṣe tán bá fẹ́ bà tẹni yẹn jẹ́, wọ́n á kàn máa kíní, wọ́n kàn fi ń pa owó lórí kíní ni, ó kàn mú yín àti tọ́pìkì ni. That was what killed you. And you yourself, you fought so many unnecessary battles. You've got yourself in cage of people that are supposed to be your friends. You've turned them to be your enemy over nothing. I have to mention this. That's the koroba to emi o ki so. Mi ò dẹ̀ ní anybody má crop nǹkan tí mo sọ. Mi ò dẹ̀ ní kẹ́ má fi blog mi. Ṣùgbọ́n adé orí òun la fi mọ̀ ba. Gbogbo olóyè kọ́ ló ní rúkẹ̀rẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ní rúkẹ̀rẹ̀ la fi mọ̀ tìjọ. Ìlẹ̀kẹ̀ ni. Ìlẹ̀kẹ̀ la fi mọ̀ tìjọ yìí. Kí olóyè tó lè mú rúkẹ̀rẹ̀ dání, ó lọ fi ṣiṣẹ́ ni. A fi ránṣẹ́ pé kó lọ fi ṣiṣẹ́ ni. Ìlẹ̀kẹ̀ ọrùn la fi mọ̀ tìjọ yìí. Òun ló ṣe jẹ́ kí n wọ pẹ̀fú ẹ̀lẹ̀ tí mo wọ̀ yìí. Àwọn mo rà wálé fún màmá ni nígbà tán ṣì wà ní primary school, nígbà tán ní kán wá ṣe costume dance, mo lọ wá jáde ni. Àwọn ẹ bá ti rí wọn, àwọn lẹ máa rí àwọn orú nǹkan báyìí, àwọn olóyè. Though àwọn olóyè quality olóyè wà, grade 1 olóyè wà, but àwọn olóyè bá mẹ́gbẹ̀ ẹ tí ẹ ti rí. Bẹ́ẹ̀ bá dá mọ̀ lójú tẹ bá mú dání ẹ máa mọ̀. Àkún tọmọ bá ń lò bébí tó wà lọ́wọ́ mi ó wúwo tó, ó gbọ́dọ̀ kọ́kọ́ fi júbà kó tó gbé sọ́wọ́ àbí kó tó gbé sọ́rùn. Ọ̀yájú pátápátá ni Aláàfin OWOADE. Alábọ̀dé, ògbẹ̀yìn bẹ́bọ jẹ́, onígbéraga, máa dàrú. Ajá ìgbó kéyìn ẹ̀yọ. Òun l'Aláàfin Ọ̀yọ́. Kì í ṣe ọba alátúntò rárá. Kò dẹ̀ ní ọ̀wọ̀ kankan lára.
kò sí ọ̀wọ̀ kankan lára ẹ̀ bó ṣe wà yẹn. Bẹ́ẹ̀ náà ló lọ sí nígbà tó lọ sí Usẹ́ tí kí lorúkọ bàbá yìí. When people invite you to a certain place, a certain event, tó bá jẹ́ pé wọ́n ti fún ẹ ní káàdì, wọ́n á fún ẹ ní káàdì tó máa ní ibi tí orúkọ ẹ wà àbí number table tó máa lọ jókòó sí. Tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀, you sit, you allow people to usher you to where you're supposed to be. Not that you go lọ síwájú torí pé o ti jẹ́ ọba tó wọ aṣọ òkè tó wá rúgà sókè. You were disgraced. I didn't want to do that program because it was a big shame. It was a big shame. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pàtàkì pàápàá jùlọ gómìnà Ṣèyí Mákindé, fura o, fura. Bàbá gómìnà ẹ fura torí pé pánsá ò fura, pánsá já náà àjà ò fura àjà jìn. O Ṣèyí Mákindé Ọlọ́yọ̀ ti fẹ́ gbé wúrú ẹ̀ látẹ̀yìn. Pa òrìṣà. Bàbá Ìgbínẹdọ̀, God bless you. Nígbà tí bàbá Ìgbínẹdọ̀ tó ń ṣe occasion. Ṣé rí pé mo ra ìbílẹ̀ pátápátá ni mo mú. Òtútù ò mú mi o. Ṣé rí, òtútù dáná dẹ̀kọ́ ni mo fi bóra o. Tí nǹkan bá ṣe nǹkan tó bá débẹ̀ la máa fi bóra. Kì í ṣaṣọ òbóra, kì í ṣaṣọ tí mo fi ń sùn. Ìtorí nǹkan tí fọ́tò tí mo rí lọ́sàn tínú bí mi kínú mi lè rọ̀. Wọ́n gbé ọ̀pá bàtà lé obìnrin lọ́wọ́, kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Kóòtù Òjìrè. Tẹ́bá ẹ pọ́ ọmọ yẹn lẹ fẹ́ fi rúbọ, ẹ lè rí fi rúbọ. Gómìnà Ṣèyí Mákindé Ọlọ́yọ̀ ti gbàbọ̀dè. Ó dẹ̀ ti ready láti gbèrú ẹ látẹ̀yìn. Ó tẹ̀ ti gbèrú ẹ látẹ̀yìn náà ni. Ṣùgbọ́n ṣá fura. Write today's date down. Hallelujah, my darling. Write today's date down. 27th of December 2025. And the time here is 21:52 Central European Time. Ní Abakaliki tí mò ń gbé mi. He has set up a very big plan. Wọ́n ti gbé lé lọ́wọ́. Wọ́n ti gbówó fún. Wọ́n ti fún ní something. Bọ́n ò bá lè jẹ position yẹn àfàbúrò ẹ̀ kan sí. Àbí kó fàbúrò ìyàwó ẹ̀ sí. That oyè is just to destabilize Ọ̀yọ́ on one side and the one for the ìyàwó Ọ̀ṣun State tí ìyẹn tó ti lọ gàlàlà mọ́ gómìnà Adeleke. Ìyẹn dẹ̀ ti fi orin àti ẹ̀rín ó ti fi rún ti ẹ̀ gègé. Big political tactics to hijack PDP people for APC. Ha! Wallahi ti sáyé ni. Gasikia. Kitsaye nemana. Ìgbésẹ̀ òdì ẹlẹ́ẹ̀kejì nìyí o. Ọba OWOADE.
I'll be counting everything for you. Is it? No, it's not even this. Yeah. Let me take it as number. Yeah, the other ones, you destroy yourself. The other ones, my diary. My diary, yes, I can address you as a diary or lawyer. Because I, Omotadeshi Fushayo Batula, Ìyá Ọba ni mí of Àwórì land, worldwide. Ẹni tí ò mọ̀ bá ló ń fọba ṣeré. Atato iyọ̀dùn. Atamídẹ̀ kéré, òun ló ń ṣọkọ ojú. On the title proper, you and your people, you really gathered very well, and then you pick the program, and then you slot everything in very well. But a lot of blunders were made. And the surface. Which land is called Yoruba land in Nigeria? OWOADE. Which state, which country, which area, which corner is called Yoruba land? There is nothing like Yoruba land. There is nothing like Yoruba nation in Nigeria. Because gbogbo bí tí wọ́n ti sọ Yorùbá, ó wọnú ara wọn káàkiri ni. Ọmọ Yíbò ń sọ Yorùbá, ọmọ Haúsá ń sọ Yorùbá, Yorùbá ń sọ Haúsá, Yorùbá ń sọ Yíbò. Àwa tá tún wá pera wa ní Yorùbá kò tú òjire, Yorùbá tó dialect tí wá sùn lọ jàrá. Mo lè fẹ́ gbé Yoruba land is it? What is Yoruba land? Ṣèyí, ó jẹ́ oyè Yoruba land. There's nothing called Yoruba land. Or is it the entire Ọ̀yọ́ left pè ní Yoruba land? You know, Ọ̀yọ́ nìkan ni Yoruba land. Or is it your palace or the throne? Because the last time I checked, according to the history, if you want to give title to anybody, you cannot even call it Ọ̀yọ́. Because Ọ̀yọ́ belongs to Ṣàngó, Olúkòso. Àyàrá náà àkàtà yẹ́rìyẹ́rì, olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ òbí. Àwórì ni mi o. Making that throne ìlú Ọ̀yọ́ Ṣàngó. So Ṣèyí, oyè tó jẹ́ oyè ìlú Ọ̀yọ́ Ṣàngó ni. Go back and study your history very, very well. Èmi máa ń gbáradì kí n tó wá ṣe ètò ni. Mi ò dẹ̀ ní kọ́yàn ní nǹkan tó máa jẹ́ pé ó máa iṣẹ́ tó máa fi acquire more knowledge. Ó máa fi dá nǹkan tó ti mọ̀, ó tún máa dá lọ́pọlọ rú ni. Because èmi ń tọ́ àwọn ọmọ tèmi fún future àtàwọn great grandchildren. Nǹkan tí mo bá instill into them, for them to know where they are from and their ancestors, their ancestral lineage, their background. Wọ́n ṣe jẹ́ ọmọ ajẹbọ́tà tó. Ìtòsẹ̀nà wà nínú ọmọ mi. Ọlọ́run ọba ṣe ìyanu. Ìtò ń sọ ẹ̀nà, ó ń sọ Ìjẹ̀bú, ó ń sọ ẹ̀nà, wọ́n dẹ̀ sọ àwọn oríṣiríṣi èdè ìlú òdìkejì.
àfiyèsí Aláàfin ẹ̀dẹ̀ wòwòwò títí ẹ̀dẹ̀ géka tó fún yín lóúnjẹ ẹ̀dẹ̀ gèjẹ. Mind you, the end of traitors or a traitor like you is never palatable. It can never be. Ṣèyí Mákindé stood by you gidigba. He stood for you against all odds to make you relevant, even when people refuse you to be on that throne. He single-handedly swore you in. Bẹ́ẹ̀ kò sí ìyá wèrè. As the new Aláàfin of Ọ̀yọ́. But today, my darling Aláàfin OWOADE, AKEEM, same you, the wá gbàbọ̀dẹ̀ fún Ṣèyí Mákindé. By giving the title tó yẹ kó wà nílùú Ọ̀yọ́ to an outsider. And the two men and the wives, they are of APC. Just to destabilize your people. You will smell yourself at the appointed time. Aláàfin. Nígbà tí àsìkò bá tó, ìwà yìí owó ò ní ká torí tówó bá tán ènìyàn ló máa kù. Owó allocation title kìnìkan we are going to give you this, we are going to give you that, you'll be getting so salary per month. Let me tell you, my darling, owó wà níbi tówó wà tó ti mẹ́ ṣùgbọ́n kò rí àlàáfíà ara. I'm not wishing you bad. But we need to start thinking right in Nigeria. Go and ask people of before, people of old. Nínú politics, ẹ lè máa ṣe hanky-panky. But when it comes to orí àpèrè, ìgbẹ̀yìn ò kì í dá o. Tó bá mọ rere ṣe, máa ṣe lọ o. Tó bá dẹ̀ jẹ́ pé kà náà ló mọ̀ ṣe, rántí ikú Gáà. Báṣọ̀run Gáà, ó fọlá jiyọ̀, ó kò gbé ara ẹ̀ jẹ nínú ilẹ̀ rágbẹ̀yìn ni. Ìgbọ̀nsẹ̀ tó ń yà, òun ló ń jẹ, ìtọ̀ tó ń tọ̀, òun ló ń mu, tó fi kú sínú ẹ̀, tó fi jẹrà sínú ẹ̀, tí gbogbo lé yẹn. You want to make a record? Welcome, my darling OWOADE. OWOADE, welcome. I'm going to look for your oriki. I will make more good luck on that. So OWOADE ni àbí OWOADE àbí whatever. Anyhow, OWOADE. You know, your appearance, you don't even look. Your appearance is not appealing at all. You always frown your face and you are nothing. You are just an empty. Ẹ má bínú bàbá. Ẹ má bínú o, ṣùgbọ́n bàbá tí ó bá rí yín lójú báyìí bàbá. Èyàn tí kí náà ti ń pè ìjàpá tó sọ pé nù wọn ò dá ni. Báwo ni ta ẹ ṣe rí? Just as your appearance is, that is, tí ò bá sí pé ìfẹ́ gan fọ́jú. Àti pé jẹ́ kí n lo orí ẹ̀ kí n fi gbàgbé. Ẹ jẹ́ ká fi bẹ̀ yẹn lẹ̀. Ó dọjọ́ mi ọjọ́ rẹ̀. I'm not blaming you that much. But I want you and your wife to know that orí ibi tẹ́ jókòó sí yẹn, àwọn kan ti wà ńbẹ̀.
tẹ́lẹ̀. Now, congratulations to you, Seyi Abiodun Tinubu. I congratulate you and your wife. This is for your wife. Láti ẹnu ọmọọba of Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀. The beats given to both of you, especially you, because me riti ìyàwó yẹn dáadáa, but you, Seyi, wọ́n wọ̀ fún ẹ wrongly. Ẹ̀yin méjèèjì. Mi mọ̀ bí tí ìyàwó ẹ ti wá, but she doesn't look that much Yorùbá to me. Tó bá dẹ̀ pọ̀ mọ́ Yorùbá ni, Ìgbìn ni. Tí Haúsá àti ìyàwó ẹ̀ tí wọn ò kàn mí. Ó dẹ̀ kàn mí díẹ̀ fẹ́rẹ́ jógí because they are human beings as well. Wọ́n kì í wọ iyùn sí ọwọ́ ẹni tó bá joyè bí Aláàfin ṣe wọ̀ yẹn, because he knows nothing and he's not even ready to learn. Ọba ni mí, èmi ni mo gbọ́dọ̀ ṣe. Ọba ni mí, èmi ni mo gbọ́dọ̀ ṣe. You don't know how to adorn people. Àwa ló ṣàkígi ha lórí. Ẹjẹ́wélé lórí. Congratulobia. Ṣùgbọ́n àwọn ọ̀lẹ̀tẹ̀ tán kìbọ̀ ẹ lọ́rùn àti tó kì sí ẹ lọ́wọ́. Very, very wrong. It has no meaning. Tó tá bá pé rí akọni, a máa ń fi dà lálẹ́ gàràgà ni. Ìyẹn já sí pé oyè tó jẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú Ọ̀yọ́, pẹ̀lú Yorùbá land, àbá ò lè ṣe pé tẹ́ fi ń tanra yín jẹ. Just a fashion parade. Aláìmọ̀kan làwọn Haúsá, ṣùgbọ́n kẹ́ wá gbé Haúsá wọnú ìlú, kẹ́ fún lóyè. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, wọ́n gbé Haúsá wá bá yín, wọ́n fún lóyè. Oyè yẹn ti di tìdílé wọn láéláé. Bẹ́ẹ̀ ni. A kì í gbà kàtà lọ́wọ́ akítì. Kò sẹ́ni tó lè gboyè yẹn mọ́ lọ́wọ́ ìdílé Mọ́là tí wọ́n fún ní oyè yẹn. Yes, you knelt down, ó kúnlẹ̀ láti fi gba ẹ̀ṣọ́. Ǹjẹ́ lọ́nà ẹ̀tọ́ ni wọ́n gbà kìí sí ẹ lọ́wọ́. Forget about pé wọ́n ti ṣe iṣẹ́ sí nínú ilé. There is nothing in there. Kò sí nǹkan kan tí wọ́n ṣe. Èyí tó máa ṣe lójú gbogbo èrò, táwọn èèyàn dẹ̀ máa dáhùn sí. Ìyẹn náà ń pè ní pé wọ́n fi èèyàn joyè tó máa mọ́ lórí, tó ní ṣìṣe, tó ní ṣìlẹ̀tẹ̀. Ṣùgbọ́n tí process kan bá ti lè wrong ńbẹ̀, àṣìṣe ni, from one àṣìṣe to another àṣìṣe ni. Ewé tán fi hẹ́ lórí pẹ̀fù ẹlẹ̀. Ọ̀nà òdì náà ló tún gbà fi ṣe. Ṣó tí ẹ wá rí tí bàbá ń parí ẹ ní iyùn tó kì sí ẹ lọ́rùn. Òdì ni o. Ìyàwó ẹ̀ náà wá ṣe copycat. Òun náà gbé kí la ti máa pè, ìyẹn tí ẹ ṣe sátáláìtì,
sọ̀rọ̀ adé tóun náà gbé sórí òun ṣe tiẹ̀ ní moderate one gèlè tiẹ̀ náà wà lórí ẹ̀ wọ́n ń gbé bó jẹ́ pé ṣàkì ló máa wé sórí ni o bó jẹ́ nǹkan tẹ́ lọ rà yẹn náà lè fẹ́ gbé sórí ni o wọ́n ń gbé sórí nǹkan kan orí inú ẹlẹ́dàá ẹ̀ náà máa gbé sí tó dẹ̀ ní nǹkan kan tán máa ṣe tó dẹ̀ ní nǹkan kan tán máa pè tó ní nǹkan kan tán máa sọ táwọn èèyàn dẹ̀ máa fèsì sí kan tó gbélé ẹ lórí àbí tán bá fẹ́ ṣe nǹkan kan ní chọ́ọ̀chì wọn ò ní sọ pé in the name of the Father, of the Son and of the Holy Spirit láṣẹ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́. Ṣé wọn kì í sọ bẹ́ẹ̀? Ọmọ inú ilé lèmi o. Ọmọ ọba, ìyá ọba ni mí. Ẹ wá síbí kẹ wá kọ, ẹ mú tákàdá, ẹ mú gègé pẹ̀lú tákàdá kẹ wá kọ́ ìmọ̀ níwọ̀nba tó yé mi, tó lè fún yín ṣoríire, tó lè yọ yín kúrò nínú àjàgà. That doesn't make me to be a less Christian. Ohun tá a bí mi sínú ẹ̀ ni, Ọlọ́run ò lòdì sí, Ọlọ́run mọ̀ sí. Gbogbo nǹkan tẹ́ ṣe na kọ́píkọ́pí. Ní kúrú kò dáa. Ṣìkìnà. Everything done on the 21st by Aláàfin AKEEM. OWOADE was nothing but a political gathering to penetrate into Oyo PDP party supporters, which you, Sheyi, you know about it. You see, plan something. Your father sent you on errand. He sent you on errand and you carried it out. So, pé ẹ fẹ́ lọ joyè yẹn, bójúbójú nìyẹn. You are just following your parents' instructions. Fakati. Ṣùgbọ́n ní tá nú ẹ ṣe mí jù tí mo dẹ̀ feel fún òun ni Ṣèyí Mákindé, because you don't deserve what this man planned for you. He planned a very bad thing for you. There is nothing called Yoruba land title in Nigeria as a whole. So that very particular title, you can't even call it Oyo land. It's Oyo Ṣàngó. Ṣàngó ló ní Ọ̀yọ́. Ẹ lọ ka history dáadáa. Kì í ṣe history tán kó sórí Google síyàn. Kì í dẹ̀ ṣe àwọn òpìtàn tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́. Ìtàn tí ò jáde lẹ́nu bàbá wọn rí, àwọn náà ti ń sọ jáde. Wọ́n lójú àwọn olóṣè. Wọ́n ti fi ìtàn, wọ́n ti fi ba ayé ẹlòmíì jẹ́ lára èyí tẹ́ lọ ń ra ìtàn. Tẹ́ tún máa ní kán bọ́ sórí social media kí wọ́n fi ṣe program tẹ́ elevate ara yín. Ẹni tọ́lọ́run ò dènà ní tó ń jẹ ṣúgà jẹ̀díjẹ̀dí ló máa pa. Your title is nothing but an honorary one, just like that of your stepmother, Aunty Olúrẹ̀mí. Ikú ṣe bí àlá, ó dùgbẹ́sà Tinubu, as well as that of your wife. Okay? Everything. Gbogbo ẹ̀, ó wrong. Fìlà tán gbé sí ẹ lórí àbí kí la ti máa pè gan-an. It was wrongly put. Wrongly put.
táwọn rúmọlẹ̀ bá fẹ́ bá ìjà ni wọ́n á fún ẹ ní ẹ̀san rí mọ́jú ni. My people, before you accept a title, take a title, or olofowó ra oyè, ẹ lọ bá àwọn ìyá mi yín àgbà, àwọn bàbá mi yín àgbà, àwọn tó wà nílùú, mi náwọn tèkó o, mi sọ pé kẹ́ lọ bá àwọn tó jẹ́ pé àwọn tó ti lá abẹ́ jìnà tí wọn ò mọ nǹkan kan, àwọn tó ti jẹ́ pé wọ́n ti bọ́kùnrin sùn, táwọn yẹn ló fẹ́ sọ nǹkan ṣẹ̀ṣe fún yín. Ẹ lọ sílé kó wá kọ́kọ́ wá lọ yẹ̀wò, lọ sọ́dọ̀ àwọn yíyẹ̀wò, bẹ́ẹ̀ ni lọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì yẹ̀wò ni wọ́n tó bá lọ sọ́nà wọn lọ yẹ̀wò ni, tó bá lọ sọ́dọ̀ àfà ó lọ yẹ̀wò ni, tó bá lọ sọ́dọ̀ oníṣẹ̀ṣe ó lọ yẹ̀wò ni, yẹ̀wò yìí náà ni, ó lọ sọ́dọ̀ àwọn tó ń lo crystal ó lọ yẹ̀wò náà ni, yẹ̀wò náà ni. Tẹ́lẹ̀dá ẹgbẹ́ ṣẹ́rìn àjò ẹsẹ̀ ṣògbé ṣó mú wá látọ̀run, ipa wo ló máa kó nínú ilé ayé àwọn ọ̀ràn tó ń bọ̀ lẹ́yìn? Ṣé kìí ṣe kó fẹ́ fi wọ́n dógò ògo gbèsè tó mọ̀ tọmọ ábè lọ́wọ́ wọn pé kán wá san? Ọmọ Yorùbá proper ni mi, mo sọ fún yín, ọmọ lọ́fẹ̀ẹ́ àjáyé ni mi. Ẹ lọ visit ilé o. Allow your family background to speak before you take a leap. Even gan oyè church, tó bá jẹ́ oyè church tí ò bá rọ̀ mọ́ ẹlẹ́dàá ẹ̀, wàá máa tinú òpọ́njú kan bọ́ sí kejì ni. The same thing náà ní oyè mọ́ṣáláṣí, tó bá tẹrẹ nínú wò, tó béèrè ìrìn àjò yẹn, wàá máa tinú òpọ́njú kan bọ́ sí kan ni. Ìtorí ẹni ẹlòmíì wọ́n máa oyè tó ṣòro jẹ jù òun ni ìyá àdínì, ìyá àdínì nínú mọ́ṣáláṣí, ìyá àdínì. Ẹlòmíì ìyá ẹ̀ ti kú lọ́dún gbọ̀hàn sẹ́yìn, wọ́n wá sọ pé ogun tó ń jà, wọ́n níbo nìyá ẹ̀ wà, tó bá níyà wọn tí kò, wọ́n ní kó lọ bu yẹ̀pẹ̀ ibi tí ìyá ẹ̀ kú sí wa. Ṣé rí àwọn nǹkan tẹ́ ń wò lórí social media, àwọn fíìmù tá à ń wò lórí Nollywood, lórí Netflix, YouTube, nǹkan kan yẹn, ẹ̀gàgà àwọn raw ones, òtítọ́ wà nínú ẹ̀. Àwọn tó ṣẹlẹ̀ sí gangan ni wọ́n ta story yẹn jáde. Ṣùgbọ́n báwo ni character yẹn ṣe end? They might not get it. They might not want to release it. Ìwọ ló máa fọgbọ́n orí ẹ̀ gbé. Oyè ìyá àdínì ó ṣòro jẹ ní mọ́ṣáláṣí. Oyè night ó ṣòro jẹ ní church. Night, bẹ́ẹ̀ ni. Àti ìṣẹ̀lẹ̀ wa yìí náà oyè superior. Hey. So ní gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátápátá, Sanyeri kò sí ńbẹ̀ láti fi oyè dá lọ́rẹ, Kamilu Kompo kò sí láti fi oyè dá lọ́rẹ, Afisi, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ọ̀yọ́ pátápátá tẹ́ wà nínú industry, ọba yín ò lè ní kóun fi oyè ta yín lọ́rẹ, kóun fi pọ́n yín lépè ń gbèlúgà. Gbogbo yín inú yín dùn, ọba yín gbé ọmọ president wá sílùú, ayé yín ta. Be very, very careful before you take any title. Ṣé rí nínú àwọn aṣọ ìgúnwà tá ń wọ̀ yẹn,
tẹ́lómi bá wọ brother báyìí ó máa flow ní nínú ẹ̀mí ẹ jẹ́ kó lọ wọ ìtọ́ tó ti gbé kéèpù lé lórí ó máa wú ni ó máa kọ ni kò ní jáyé kò ní kọ délẹ̀ àwọn wòlíì ni mo sọ àwa wòlíì òjíṣẹ́ lèmi o ìmọ̀ àyà ló pọ̀ fún mi bẹ́ẹ̀ ni ìmọ̀ àyà àti gbogbo ìtókù mo ní àwọn oore Ọlọ́run fún mi ní àwọn oore ọ̀fẹ́ tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ tí bá wo àtẹ́lẹwọ́ mi báyìí tó bá pọ́nrẹ́ rẹ̀ bí ó sọ mo mọ̀ bí kan tó ń sọ tẹ́yinjú mi bá ṣe pépépépépépé mo mọ̀ nǹkan tó ń sọ kí n tó mọ gbogbo ẹ̀ ó pẹ́. tó bá mú ara ẹ dáadáa wàá mọ̀ pé àwọn nǹkan tó lọ́n fi jíǹ kí ẹ ó pọ̀ ju pé kó máa sọ pé ó fẹ́ lọ jọ àwọn òyì tó máa jẹ́ pé ó máa lọ ra wàhálà sílẹ̀ fúnra ẹ̀ ni ó máa lọ ra wàhálà sílẹ̀ fúnlé ayé àwọn ọmọ tí ò tí ì bí. tẹnu mi báyìí tó bá dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn tó dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tí mo dédé ń tèsì iyọ̀ lẹ́nu mi mo mọ nǹkan tó jẹ́. láti inú orí wa títí dé ìkànnà ẹsẹ̀ wa lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ àwa là kì í ṣàkíyèsí ká má ti wá sọ pé kó wá lọ jẹ oyè kan tẹ́lẹ̀ kan máa sọ pé kó máa bọ̀ kó wá jẹ tó yẹ pé gbogbo ojú ló máa wà ń bẹ̀ àtàwọn tó dùn mọ́ nínú àtàwọn tí ò dùn mọ́ nínú wọ́n á wá gbé nǹkan kan lé ẹ lórí àjàgà àtẹrù ayé wọ́n á tún kì í sí ẹ lọ́wọ́ páńpẹ́ ọwọ́ ọ̀tún páńpẹ́ ọwọ́ òsì wọ́n á tún wá fokùn sí ẹ lọ́rùn wọ́n ní wọ́n gbé bíìdì sí ẹ lọ́rùn ó di dán. Let us watch this very short clip tí mo cut nínú kíní. It's very short, so you have to pay attention. Very, very short. Kẹ́ lè understand nǹkan tí mo sọ. Very wrong. Ṣé o pé méjì nílẹ̀kẹ̀ yẹn òun náà máa wọ méjèèjì fún wọn kọ́kọ́ ti wọ̀ kan wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ná ìkejì ẹ jẹ́ kí n tó fi hàn ní lẹ́ẹ̀kan sí àti tọwọ́ very wrong. Very, very wrong. Ẹyọ kan tó ti kọ́kọ́ fi kọ lọ́rùn yẹn ná. Bàbá ègún ni. Wọ́n ṣe ń wọ ìlẹ̀kẹ̀ fún yàn kan ni. Ẹ lọ fi hàn àwọn bàá mi àtàwọn màá mi nínú ilé. Wọ́n sọ fún yín. Ẹ ti kọ́kọ́ wo ohun gangan fúnra rẹ̀ pẹ̀lú bó ṣe kúnlẹ̀ yẹn ó kúnlẹ̀ síbẹ̀ yẹn pẹ̀lú fìlà lórí wọ́n ṣàfẹ́ bíi ti onírìṣà yóò mọ̀ pé rúmọlẹ̀ lọ nírìṣà gbogbo nǹkan tí mo ṣe lórí program lẹ jókòó lẹ yọ lẹ sọ pé bóyá ẹ máa manage láti bíbá ìkẹ́ fi ṣe better. Daddy mi, how are you, sir? The title given to you, to all of ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin, especially you, was based on evil reason. Aláàfin AKEEM Abímbọ́lá OWOADE. Dẹ́ẹ̀dẹ́ mìíràn abánidá kò ní báni débẹ̀ ọmọ aráyé o. Abánidá kò ní báni débẹ̀ lọ́mọ aráyé o.
Wàsíù K1 ó ń ṣẹ̀sìn tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀sìn Àwórò, ẹ̀sìn gbajúmọ̀ àgbáyé òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. OWOADE, your ẹ̀sìn time, agogo ẹ ti lù. Bàbá mi, ẹ ṣé sà. Ẹnìkan ṣoṣo ló lè dúró síwájú ọba aládé pẹ̀lú fìlà lórí, àwọn yẹn ni àwọn olórin. Ó dẹ̀ níṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ló fà á tí ẹni tó ń kọrin tó bá wà lórí stage tó ń kọrin lọ́wọ́ tó lè gbé fìlà sórí níwájú ọba aládé. Ẹni tó ń kọrin tó bá lọ kí àfiyèsí nínú ààfin ẹ̀ kò lè sọ pé torí pé òun ti jẹ́ akọrin, òun jẹ́ kọrinkọrin, kóun wá gbé fìlà wọnú ilé àbí kóun wọ bàtà wọnú ilé. Gbogbo ẹ̀yin ọba kẹ́ṣọ̀p tẹ́tẹ́ lábẹ́ obìnrin jìnnà. Wọ́n wọ bàtà wọnú ti dúró síwájú yín, ẹ̀yin kẹ̀dẹ̀ ní sálúbàtà lẹ́wọ̀. Wọ́n wọ bàtà, ẹ máa gbọ́ ká kó níwájú ọba. Àtẹnu ọ̀nà kó tó wọlé ló ti máa ṣí fìlà, ló ti máa bọ́ bàtà ẹ, kì í pé wà tó bá ṣẹ̀ déwájú ọba. Obìnrin gan wọ́n fọwọ́ ṣe fìlà, fọwọ́ ṣe ọjà orí wọn báyìí, ní àwọn tó bá ń lo ọjà. Tó bá dẹ̀ máa kí ọba, ó máa dáwọ́ tẹ̀lẹ̀, ó máa dáwọ́ ọ̀tún tẹ̀lẹ̀. Ó máa gbé tàlàfíà, ó máa gbé sórí itan, ó máa dá ọwọ́ ọ̀tún yẹn, ó máa dá tẹ̀lẹ̀, ó máa ṣe kábíyèsí o. Ọmọọba ni mí náà. Ohun tí Wàsíù ṣe fún ọba tó bá ṣẹ̀fẹ̀ gorí àpèrè, ẹ gbọ́ eléyìí tí mo fẹ́ sọ yìí. Ọba tó bá ṣẹ̀fẹ̀ jẹ́ Àwùjalẹ̀, oyè olórí ọmọ ọba tí wọ́n fún Wàsíù, tí wọ́n lọ ń ṣe kábíyèsí níwájú Wàsíù, Àwùjalẹ̀ tuntun gbọ́dọ̀ ṣí kúrò lórí ẹ̀ kí ìlú lè tùbà kó lè túṣe. Èmi Ẹfúnṣayọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ọmọ pápá koko àmúròkè Ìjẹ̀bẹ̀. Wómúwómúwómúwó. Ọmọ wómúwómúwómúwó ni mí o. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn ẹgbẹ́ tó wá bí lọ́jọ́ wọ́n máa ń pè wọ́n ní àwọn Ìjẹ̀bú máa ń pè ní ẹgbẹ́ but ẹgbẹ́ làwa máa ń pè. Àwọn gúrùpù tó tọ́jọ wà tó ṣóhun tí ẹ̀ ní gúrùpù kan níbẹ̀ ni. Lẹ́ni tí ò kìí ṣe ọmọ Ìjẹ̀bú. Ó ń ṣe ọmọ Ìjẹ̀bú kankan rárá. Ó fowó ra gbogbo ẹ̀ ní story ni. Mo sì máa wá play gbogbo àwọn audio yẹn fún gbogbo wa. Àwùjalẹ̀ tuntun tó bá fẹ́ tó bá mú, tífá bá mú, tífá ẹ̀ bá rọ̀ wá. Àwùjalẹ̀ funfun Àwùjalẹ̀ tuntun tífá ẹ̀ bá rọ̀ tó bá mú. The first nǹkan tó kọ́kọ́ máa pass nìyẹn. Gbogbo oyè tó wà lórí Wàsíù tó jẹ ní ìlú yẹn ó gbọ́dọ̀ gbà lórí ẹ̀ pátápátá tí ò ní kù kan. Èmi Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ajá ìgbókèyìn ẹ̀yọ́ ó ṣe wọ̀. Wọ́n gbọ́dọ̀ gba gbogbo oyè yẹn kúrò lórí ẹ̀. Wọ́n gbọ́dọ̀ gba kúrò lára ẹ̀. Tó dẹ̀ máa gbé sí media. Wọ́n revoke every damn thing. Ìyẹn á kọ́ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti má purọ́ wá joyè nílùú, láti má dá rògbòdìyàn sílẹ̀ nílùú. Ọba bàbá Adétọ̀nà wọn tí kú tán ti wá ń ṣe kábíyèsí fún Wàsíù nínú ìlú kan náà. A mọ̀ pé àwọn méjèèjì jọ fi gagbága o. Ẹni bá nírọ́ ni mò ń pa, ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó nílùú.
a máa ń kọrin kan ẹ jẹ́ nǹkan fún wa. Kọ́rọ́gbá tásọ̀gọ́rò iṣẹ́ àṣẹ o kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ o kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ ọ̀pẹ oníṣòlá láéláé ọ̀pẹ oníṣòlá o ìyẹ́ ṣòrùwọ̀ o kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ o kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ ọ̀pẹ oníṣòlá láéláé ọ̀pẹ oníṣòlá o ìyẹ́ ṣòrùwọ̀ o kórógbó tó ṣògòrò iṣẹ́ àṣẹ ó ṣèwọ̀ nonsense ìbà o ìbà gbogbo lé ìbà ẹ̀yin àgbààgbà o ìbà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá o onílé ògbódò rà ìbà Ṣàngó Olúkòso àyálà iná àkàtà yẹ́rìyẹ́rì olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ o bí o Ṣàngó kì í jobi ọ̀rẹ́ ìmùlẹ̀ ni o ọ̀rẹ́ ìmùlẹ̀ lọ́kọ yá àtorógbó bẹ́ẹ̀ ni ẹ kú àtúntò ẹ̀yin èèyàn mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ìbà o ìbà o ìbà o ìbà o kí bà mí ṣe o. Olè ìlú Ọ̀yọ́ oyè Ṣàngó ni o àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí Aláàfin fi joyè oyè Ṣàngó ni wọ́n jẹ àtọkọ àtaya àti Yorùbá àtàwùsá oyè Ṣàngó ẹ bá mi ṣíà ẹ ṣóyé wa àdà fún yín bàbá mi kí Ọ̀wọ̀ lè jẹ́ fún ìlú Ìjẹ̀bú bá a ṣe gbé fún mi ni mo ṣe gbé jáde kí ìlú kó lè tùbà kó lè túṣẹ fún ọba tuntun ó yẹyẹ ó gbọ́dọ̀ gbà lórí ẹ̀. Oyè tẹ́ jẹ lọ́yọ̀ọ́ tí ẹ lè sọ pé Ọ̀yọ́ land kan àbí Ọ̀yọ́ kingdom àbí Ọ̀yọ́ kinní kan Ọ̀yọ́ Ṣàngó ni ṣùgbọ́n ṣe rí bá mi Ọ̀nìrìṣà ó lè sọ pé oyè Oòduà ọ̀gbẹ́ni OWOADE kábíyèsí àfiyèsí ẹ lọ pé àwọn àgbàlagbà ẹ jẹ́ kán fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ tó yè koro lórí àpèrè tẹ́ jókòó sí yẹn torí omi ṣìyàn gbòlà ikú yomi ṣe omi ṣìyàn gbòlà ìwọ kẹ́mi ṣìyàn gbòlà ìwà yomi hù omi ṣìyàn kura. Haúsá tẹ wá fún lóyè ẹ ti fàyè gba tápà nínú ilé Ṣàngó o báwo lẹ ṣe fẹ́ ṣe sí báyìí. Báwo ni Gúnúkó àti Ṣàngó ṣe fẹ́ gbénu yàrá kan náà. ẹ̀ ń dán kan wò nílẹ̀ kóòtù òjíire nítorí owó. Gbogbo ẹ̀yin tẹ́ sọ̀sọkúsọ sí ara yín láì kìí ṣe mi lórí Facebook ẹ lọ gbé jẹ́ fórí o
ẹ lọ gbéjẹ́ forí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń bára yín jà, Aláàfin ló ṣe kinní kan, ẹ lọ ń fi ẹnu wúwúkúwú, ẹ ń bú onírìṣà, ẹ ń sọ́pọ́ọ̀tì Aláàfin, ẹ ń ṣe kinní kan, ẹ ń ṣe kinní kan. Ọmọọba torí ẹ̀ bá pé, àbọ̀ ọmọ kóòtù òjìrè torí ẹ̀ bá pé, kò ní bá yín lanu kó bá yín sọ̀rọ̀ òdì sí sápèrè onírìṣà. Gbogbo òrìṣà la máa ń sọ yìí. Èmi ọmọ Tádé ṣe ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Kinní kan Olúkòso ti gbèjà ara ẹ̀. Ẹ lọ ṣọ́ra yín bá wọn kọ́mẹ̀ntì, ẹ máa kọ́mẹ̀ntì tán bá ń sọ̀rọ̀ àwọn nǹkan báyìí. Torí ẹ mọ nǹkan tí Ọ̀yọ́ dá lé lórí. Mẹ́ni tó lọ́yọ́. Ń sọ pé ibo ló ti wá, ibo ló gbé, ibo ló ṣe kinní kan. Olúkòso ni. Ṣàngó. Ẹ ṣàmọ̀ yí orúkọ tèmi gan fúnra mi ni. Ta ló mọ̀ pé mò ń jẹ́ Ẹfúnṣayọ̀? Kò sáyẹ̀ tó yá mọ̀ pé mò ń jẹ́ Ẹfúnṣayọ̀. Ṣèbí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe ètò yìí ni mo jẹ́ kéèyàn mọ̀ wípé mo mọ̀ nǹkan tí mò ń ṣe. Orúkọ mi ó rọ̀ mọ́. Mi ò ṣàwo, ṣùgbọ́n awo tó jáwo lọ ni mo ṣe. Awo funfun kẹnẹwẹ́. Mi ò ṣàwo òkà, mi ò ṣàwo èrí, mi ò ṣàwo àrẹ́fín. Awo funfun, awo tó sunwọ̀n. Awo omi. Water is life. Omi tútù. Ẹ jẹ́ kó rí gbogbo yín kẹ́ lọ pé. Ẹ jẹ́ kó rí yín pé ọmọ kan ti ẹ̀ wà lórí Facebook, ọmọ náà àáfàá kékeré báyìí ni tó máa post oríṣiríṣi nǹkan. Àánú ọmọ yẹn ṣe mí, mo comment orí kíní ẹ̀ mo ṣe bóyá ó máa bú mi ni. Kí n fún ní méjì. Ìlàdí oníka méjì. Ọmọ náà jájálá báyìí ni. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní pè gbogbo àwọn ọba lórúkọ, a máa pè wọ́n ní bákan, a máa pè wọ́n òrìṣà, a máa pè wọ́n ní bákan, a máa sọ̀sọkúsọ sí wọn. Níwọ tó jẹ́ pé ọmọ ẹrú ni ẹ́. Ọmọ Jésù Kristi ni mi o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ọmọ ọba tó mọ díẹ̀ nínú nǹkan ìṣẹ̀ṣe ni mi, and I will not deny it. I will not deny my heritage. I will not deny my inheritance. I will not deny my lineage. On the contrary, I will use it to teach you, to put you right, so that any ṣubú. Gbogbo oyè kọ́ lèèyàn máa ń jẹ. Àwo omi tó tutù ni mo ṣe o. Omi ṣàgbà ohun gbogbo níwájú Elédùmarè. Bẹ́ẹ̀ ni. Ẹ lọ kà, ó wà nínú Bíbélì. Omi kọ́kọ́ wà. Òun náà ṣe máa sọ pé omi ni mo tẹ̀ kí n tó tẹ yanrìn. Ẹnikẹ́ni kì í bá omi ṣọ̀tá o. Ẹni bá wá sórí ètò mi tó bá wá sọ pé òun bára òun ṣọ̀tá, òun ṣe rẹ̀ lásán ni. Learn from my fountain of this little wisdom. I think I can play just short videos for us to see. Ìyàwó ṣe yìí, ẹ wo nǹkan tó gbé sórí. Ṣẹ́rí. Ṣẹ́rí nǹkan tóun náà gbé sórí bíi tìyá ẹ̀. Ṣẹ́ráyé, wọ́n ti bà yí ọmọ yẹn jẹ́.
ṣẹ̀rá wọ́n jọ ṣe àǹkó ní pẹ̀lú mọ́là haúsá yẹn, ìdílé haúsá yẹn ti di olóyè nílùú Ọ̀yọ́. OWOADE ayé ẹ̀ṣù kẹ̀. Ó rí ọmọ Ọ̀yọ́ kankan tó lè fún ní nǹkankan, haúsá ló gbé oyè fún ọmọ mọ́là. Ọmọ mọ́là ó ti ń jẹ oyè nínú ilé Ṣàngó. Ṣé rí pé wàhálà wà? Ṣé rí pé nǹkan so? Nígbà tí ẹ wò ó kẹ́ bá lè mọ̀ pé ìbà o, ìbà gbogbo ẹ̀yin àgbààgbà. Nígbà tí àwọn ọ̀rúnmọlẹ̀ tó fẹ́ confirm wípé gbogbo nǹkan tó ṣe ń bẹ̀ yẹn rubbish and nonsense ni. Ẹ wo orin tí Ṣèyí tó ti kọ́kọ́ jó sí orin yẹn for few seconds kó tó mọ̀ wípé kò mà yẹ kó máa play orin yìí ń bí, ṣùgbọ́n wọ́n ti play ẹ̀ náà ni. Orin tán ní tí bàbá ẹ̀ ní pé kán lọ gbé kúrò lórí kán gbé kúrò. Okay, after 2 years, tell me what your papa don't do. Hunger, 1 kill us to buy food, and luxury. Come on, Eja, Iresi, Ewa, Issue, Gari, Indomie, Spaghetti. People they jump inside lagoon because of economic hardship. Very wicked policy. Ó ti jó wọra tán, ó wá ní kó lọ sọ fún wọn pé kó gbé orin yẹn kúrò ńbẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ lè mèsì lórí eléyìí o. OWOADE ó ti fún ọmọ Haúsá ní a very fat portion of your heritage tí ìran ẹ̀ dẹ̀ máa jẹ́ lọ láéláé. Ìrandíran ẹ̀ oyè yẹn wọ́n máa jẹ́ nídìílé ẹ̀ lọ ni. Kẹ́ tó fìyàn joyè ẹ bá àwọn àgbàlagbà sọ oyè politics lọ́rọ̀ pé wọ́n ṣe non play ń bẹ̀ yẹn o wọ́n bá ta dànù. Gbogbo àwọn ọmọ alálùbáríkà wà nílùú o. OWOADE ò sọ pé o fẹ́ fi oyè o fẹ́ fi dá wọn lọ́lá. Haúsá ló wá lọ rí mú wá. Kó lè penetrate síbẹ̀, kó lè lọ dàlúrú wọ́n Ṣèyí Mákindé lórí. Tí bá ní kí máa ṣàlàyé gbogbo kìíní ìlọ politics side of it, a ṣe ní 3 hours. Okay, after 2 years, tell me what your papa don't do. Hunger, 1 kill us to buy food, and luxury. Come on, Eja, Iresi, Ewa, Issue, Gari, Indomie, Spaghetti. People they jump inside lagoon because of economic hardship. Very wicked policy. It is well. Nǹkan tí mo gbà kó tó di pé tútù bẹ̀rẹ̀ sí ní mú mi mú bẹ̀rẹ̀ sí ní. Àjàgà tí Ọ̀yọ́ ò tí kú ọlọ́run ọmọ yìí, wọ́n tún wá lọ gbé ọ̀pá àbàtà lé lọ́wọ́ tí ò ṣẹlẹ̀ rí nílé gbogbo ilẹ̀ kóòtù òjíire. Obìnrin kì í lọ sí òde ẹ̀yọ̀ pẹ̀lú ṣùkú pẹ̀lú irun ṣùkú lórí. Ò bá sọ pé o fi nǹkan wé àbó fi báàgì kó fi bò mọ́lẹ̀, o gbọ́dọ̀ gbé ṣùkú lọ débẹ̀, ẹ̀sùn rí máa pa ẹ́ dànù ni. Ẹ̀sùn rí máa pa ẹ́ dànù ni, o lè bọ́ níbẹ̀ kì í pé bóyá ẹ̀sùn rí yẹn máa wá ó máa lọ. Àìsàn wọn máa yí lu àìsàn ni. Obìnrin ò dẹ̀ ń wọ ṣòkòtò lọ síbẹ̀. Kó sọ pé a fẹ́ lọ wòran o, a fẹ́ lọ wòran àwọn ẹlẹ́yọ̀ o.
ṣé rí ṣòkòtò nídìí àwọn ọkùnrin gangan fúnra ara wọn tó wà ńbẹ̀. Obìnrin ń lọ sí òde ẹ̀yọ̀ pẹ̀lú ṣòkòtò. Ìbá jẹ́ bumper short àbá ilẹ̀ ṣe ń pè ẹ̀yà mi lóyìnbó bump short. Ó máa sán yẹ̀rì sídìí ni ò ní wọ pátá. Ó máa sán yẹ̀rì ni. Ẹ̀yin olórí burúkú olòṣì. Bàbá Tinubu, gbogbo èèwọ̀ tẹ́ fúnlẹ̀ Èkó jẹ. Àtolórí burúkú ọba Èkó. Akíolú, I'm coming. Bàbá, jẹ́mọ̀ kan ti gbọ́ pa yín lọ. Gbàrọ̀ gùdù náà gbé fún yín. Kò àṣẹ ti kúrò. How dare you fi ọmọbìnrin yìí jẹ oyè? Tẹ́ bá tún wá gbọ́ táìtù oyè tí wọ́n tún fún. A máa gbà sọ. Nígbà tí ara mi kàn ṣẹ́gìrì ni. Ara mi kàn ṣẹ́gìrì ni pé kí ló dé? Ọ̀kan lọmọ yẹn náà tún lò ń bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ orúkọ ẹ̀ wọ́n tún wá fi ẹyọ kún. Wọ́n tún wá mú ìjìnlẹ̀ Yorùbá wọ́n tún fi parí ẹ̀. Òun àti ìyàwó ẹ̀ Ọba of Lagos ó install Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan lọ́mọ ẹ̀yọ̀. Ọ̀kan lọ́mọ ẹ̀yọ̀ ọba alákẹ̀tẹ̀ pupa. Làbá ẹkùn. Ẹ wò pọ́njú. Ẹ wò pọ́njú. Wọ́n wá gbé ọ̀pá bàtà lé obìnrin lọ́wọ́. Ṣèyí ó ti kó. Ṣé bó fẹ́ dàgbà jọjọ́ orí ẹ̀ lọ ni? Ó ti rí. Gbogbo yín pátápátá mo kí yín o. Ẹ ṣé lọ́kùnrin, ẹ ṣé lóbìnrin. Ẹ bá mi pín ètò yìí kó kún nílé kó kàlejò. OWOADE ọ̀bàyéjẹ́ ni ẹ̀ o. Ìkà, ọ̀dàlúrú, ajẹnifẹ́ni, aṣenibánidárò, aláìmoore. Ṣó yẹ kó gbógun ti Ṣèyí Mákindé? Ọmọ èèyàn lẹ́rí yẹn. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwatóyìn Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ Ọbátúlà láti ṣeré Ọlọ́fin múlé. Àìgbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ Òṣù á kọ́pa á kájẹ̀ ó dọ̀run alákejì ẹ lọ sọ lọ́jà. Ire o. Ire kàǹkà. Ire kàbìtì. Ojú òní wá tí o. I love you, me love you o. Gbogbo ogun tó wà ní àgbáyé, ogun tó wà Nàìjíríà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nítorí àwọn ìwà burúkú tí àwọn politicians tí wọ́n kó wọnú ìlú. Elédùmarè á ṣàánú wa o. Ẹ jẹ́ kí n forin àgàṣà kan sí fún yín. Ẹ jẹ́ kí n forin àgàṣà kan sí fún yín. Ẹ jẹ́ kí n forin àgàṣà sí. Ṣé lè lórí àgàṣà ṣá? Orin àgàṣà kọ́ lélẹ̀. Ó dàbí ní orin àgàṣà ni. Ọba tó tó lóòròyìn múradé mo yọ̀ o. Orin ìlú mi nìyẹn, orin ìbílẹ̀. Múradé mo yọ̀ o. Òyìnbá ọba wo. Kábíyèsí o. Àjùmọ̀gbé ọ̀kọ̀ọ̀kan omi pọ̀ bàbá bẹ̀kẹ́ ẹ̀ mọ̀ o.
ẹ̀dìbà ọba láyé ọba àwo yìí ó ṣèbà ẹ jẹ́ kó yẹ wá ọba àyíbá ọba wo ó tẹ́ni èrè ọba àwo ó tẹ́ni èrè ọba àyíbá wo ó tẹ́ni èrè ọlọ́ọ̀gbìn ó wá ṣèbà wo ó tẹ́ni èrè ọba àyíbá wo ó tẹ́ni èrè ọmọ àjẹmọ́ ó ní ṣèbà wo ó tẹ́ni èrè ọba àyíbá wo ọba tó tó lójúbà ọ̀rọ̀ tó gbajúmọ̀ èrú gbogbo àwòrán ọba ìlànà. ẹ wò ní kọ́jú pé láìkí orin tó jẹ́ tù là ń jó nílùú mi. ọba bàbá o adé ọba o orí láé 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 adé oyè aládé ìgbà adé o adé ọba o ìgbà ìbùkẹ́ o ọba aláṣẹ bẹ́ẹ̀ ìbùkẹ́ ọba aládé ìgbà ìbùkẹ́ o ọba aláṣẹ bẹ́ẹ̀ ìbùkẹ́ ọba aládé ayé aládé tẹ̀lé lórí ọba wa aládé tẹ̀lé lórí ìgbà ìbùkẹ́ o ọba aláṣẹ bẹ́ẹ̀ ìbùkẹ́ ọba aládé ayé tẹ bá rí nǹkan tí mo ra níbẹ̀ yẹn.